ṣe gbọ́ bẹ́ẹ̀ màmá ló ń kọ́ ló ń gbéṣẹ́ fún wọn màmá ló ń kọ́ ẹgbọ́n mi kí lè rán màmá. Ojú Awógbèmí Máyégún Akéwì Oòduà Mọ́túndé. Mo ti forí ṣàlàyé tọ́jú ọ̀rọ̀ ń bọ̀ n ò ní pẹ́ dé. Ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ ohun tí ń ṣẹlẹ̀ lábẹ́nú. Ẹ̀rí dé nínú orin tuntun tó ṣẹ́ yọ. Èyí lorin tí wọ́n fi pilẹ̀ àwọn ẹ̀rí tí mo ń wí. Ẹ jẹ́ ká mọ̀ ọ́n mu lẹ́sọ̀lẹ́sọ̀. Àṣírí Rótìmí apá kìíní dé o. Mo ń bá àwọn ẹ̀rí ń bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Ẹ̀yin ní ká ẹ lọ́wọ́ nǹkan fìdílé. Ojú Awógbèmí Máyégún Akéwì Oòduà mo ti lọ tọpinpin. Ẹ tẹ́tí ẹ gbọ́ làbárè àṣírí tí ń farahàn lórí ọ̀rọ̀. Ẹ̀yin ọlọ́gbọ́n olóye ẹ̀dá àṣírí ọ̀rọ̀ rèé ẹ wá gbọ́. Afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùrọ̀ adìyẹ. Àṣé Rótìmí sanwó fáwọn èèyàn ni kí wọ́n bá lè sọ ohun tó fẹ́ kí wọ́n sọ. Àwọn ẹni tó rán lọ sékìtì lọ fọ̀rọ̀ wá màmá Ìjẹ̀ṣà lẹ́nu wò níjọ́sí. Ọ̀kan nínú wọn ó ti jáde síta pọ́rọ̀ ò rí bẹ́ẹ̀. Ẹnu oníkànlá ti ń gbọ́ pọ̀ ọ̀hún. Gbogbo bíṣú ṣe kú tó bẹ́ẹ̀ gbogbo ẹ̀ lẹ́ ò gbọ́ sétí lẹ́nu ẹni tí Rótìmí ń bẹ̀ níṣẹ́ pé kó lọ sékìtì kó lọ ti ọ̀rọ̀ sí màmá lẹ́nu kí n tó fàdà gbọ́ orin ewì rọ̀. Ẹ ó gbọ́ ẹ ṣáàmọ́ bá mi ká lọ nínú àlàyé ìjìnlẹ̀. Àṣé gbogbo ọ̀rọ̀ tí màmá Ìjẹ̀ṣà sọ ìyẹn màmá ìyàwó Olúalọ́ títọpinpin tí mo tọpinpin lọ́jẹ́ mọ̀ pé kì í sọ̀rọ̀ tó wulẹ̀ tínú màmá jáde. Wọ́n fi dandan mú màmá Ìjẹ̀ṣà pé kó mọ̀ wí ni. Ẹ̀rí dé mo lọ sékìtì mo lọ bọ̀ ẹ wá gbọ́ ohun tí mo mú bọ̀ lájò. Àwọn ẹni tí Rótìmí fún lówó tó rán lọ sékìtì níjọ́sí ọ̀kan nínú wọn ó ti ṣẹ́rí padà sọ́nà òdodo. Fúnra lára rẹ̀ ló pè mí póun ń bẹ lára àwọn èèyàn tí Rótìmí rán níṣẹ́ kó gbólú alọ́ṣubú àtàwọn ìránṣẹ́ Ọlọ́run yòókù. Tọ́pẹ́ Kọ́láwọlé lonítọ̀hún jẹ́. Ṣáájú kó tó pè mí lórí aago ló ti fi mẹ́séèjì ránṣẹ́ sí mi lórí Facebook póun fẹ́ jẹ́wọ́ àwọn àṣírí táwọn àti Rótìmí jọ dì níkọ̀kọ̀. Gbígbọ́ tí mo gbọ́rọ̀ ẹnu rẹ̀ tán ni mo bá ní bó bá dá ọ lójú ó yá jẹ́ ká jọ nìṣó sékìtì kété. Mo fẹ́ mọ̀dí òdodo ibi afẹ́gbin obì sí obì ti lálẹ́ hù ó yá já lọ. Ìgbọ̀nsẹ̀ lọ̀rọ̀ yìí ni mo bá ṣínà ọkọ̀ ó dẹ́kìtì. Yajoyajo awọ̀lú Èkìtì àmọ́ kí n tó lọ sí Fáàkì Èkìtì mo fẹsẹ̀ kan yà lọ́yẹ́. Ní Fóyè mo lọ kọ́rẹ́ mi pòfẹ́sọ̀ tó mòye ọ̀jọ̀gbọ́n onímọ̀ ẹ̀rọ ìjìnlẹ̀ ní yunifásitì ń bẹ̀. Ọba Olúwa mi ti ń tàn mọ́lẹ̀ sókùnkùn ọ̀rọ̀. Ẹ̀yin ọmọ Nàìjà èmi ò ní pọ́nrọ́ léwé. Máyégún wọn sí nínú àwọn ẹni tí ń jẹ dòdò kí wọ́n tó sòdodo. Iṣẹ́ Ọlọ́run mìíràn mi ni mò ń jẹ́. Ó ti ní pé káyé ó legún ni kí n yàn láàyò. Orúkọ mi ni Kọ́láwọlé Tèmítọ́pẹ́. Kọ́láwọlé Tèmítọ́pẹ́. Bẹ́ẹ̀ni. Ẹ sọ̀rọ̀ sókè. Mo rí lórí social media. Ta lè rí lórí social media? Rótìmí Daniel Awókòǹkò. So ó dẹ̀ ní nǹkan bóyá gẹ́gẹ́ bí nǹkan tí mo gbọ́ tó lóun ṣe ó dẹ̀ ní nǹkan kan tí ó ń gbé mi nígbà yẹn àwọn ṣọ́ọ̀ṣì kan ṣe sí mi torí ṣọ́ọ̀ṣì yẹn mo ń lọ bẹ̀ ní family fellowship ní Oriental Hotel ní Lagos via so àwọn yẹn ṣọ́ọ̀ṣì yẹn wọ́n wá rí àwọn nǹkan kan bíi past mi sábẹ́ pé kéèyàn jẹ́ nǹkan kan tẹ́lẹ̀ kẹ́nìkan ti wá interview kan wá rí interview yẹn tó ń go viral wọ́n ṣe wá blọ́ọ̀kì mi nìyẹn ní platform wa àtijọ́ 136 so gbogbo foundation member dẹ̀ ni nítorí wọ́n ṣe bẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì yẹn ní yẹn so wá ká mi lára mo wá béèrè lọ́wọ́ ẹni tó blọ́ọ̀kì mi ṣé wọn pé lórí platform ẹ máa ríyàn tó máa blọ́ọ̀kì yẹn agbórúkọ ẹ mo wá béèrè ó kàn fi fídíò yẹn wọ̀n mi ní wait mo ní ìsinmi náà ó lé méjìlá mo ní kí ni tẹ́ lọ ẹ̀wọ̀n mo ní that was my past ó ní kì í ṣe kan kì í ṣe méjì oníṣòtò rẹ̀ lè fi blọ́ọ̀kì mi wọ́n wá ní 2 Corinthians chapter 5:17 bíbélì 10 gbé ó ní if any man is in Christ all things have passed away behold all things have become mo ní bọ́lẹ̀ fi yẹn sínú bíbélì mo ní sọ that means church is a scam mo wá sọ bẹ́ẹ̀ mo wá post ẹ̀ mo wá sọ́gbà tó wáyá ẹ̀ mọ̀ mo lọ́mọ kan ẹ̀ mọ̀ pé sọ pé mo lọ́mọ kan ṣe mo lọ́mọ kan so ọmọ yẹn ó wà lọ́fínéjì so ó wá ń dùn mí pé nǹkan kan tó ń ṣẹlẹ̀ sí ọmọ yẹn lọ́wọ́lọ́wọ́ nígbà yẹn so àwọn nǹkan yẹn wá fún mi níbi pé frustration depression ó wá jẹ́ pé tí n bá ń wàásù evangelist mi máa send kíní mi sí so tí n bá ń wàásù nígbà mi wọ́n á kọ́ ẹ̀ sọ pé mo go naked completely naked ó kọ́kọ́ ṣẹlẹ̀ sí mi ní computer village ní Ìkẹjà wọ́n ní mo naked kí n wá gbé báìbù wọnú ọjà wọ́n á sọ pé kí n obìnrin kan ló dì mí ó tún wá ṣẹlẹ̀ sí mi níjọ́ kan ní ṣọ́ọ̀ṣì yẹn bá ṣe jáde kí ló wá dùn mí ju ṣọ́ọ̀ṣì yẹn ò lè come to my rescue and they saw me as it was area boy kan wá rescue mi
ó wá jẹ́ kí n wá sọ pé mi ìgbà tí wọ́n wá ní another Sunday ṣé o ti yẹ mẹ́rin wọ́n wá ní kí security máa yẹ kí n wọlé wọ́n ti wá send fídíò tí wọ́n rí sí security pé criminal nìyẹn ó wá dùn mí so mo wá lọ so ìyẹn gangan ló jẹ́ kí n rí sí Awíkonko. báwo lẹ ṣe rí iṣẹ́. ẹ ṣe ẹ mọ̀ pé WhatsApp tẹ́ bá wo kí ní ẹ̀sà nọ́mbà ẹ̀ wà ń bẹ̀ mo fi wá rí ìṣẹ́ pé mo fẹ́ sọ. lórí platform ẹ. lórí platform ẹ. ní orí TikTok àbí wo. no WhatsApp. WhatsApp. so mo wá message ẹ so wá ní òkè kí n fún details mo wá dúró mi tí ì fẹ́ fún details mo wá dúró so later mo kàn rí tó pé bàbá Olúwa lọ wá. sí orí bẹ́ẹ̀ ni sórí platform ẹ̀ tó ń sọ̀rọ̀. ṣé platform ẹ̀ wo ṣe Facebook or. Facebook ẹ mọ̀ pé ó máa ń ṣe TikTok. Okay. so wọ́n á rántí ọ̀rọ̀ ọmọ mi Daniel pé bàbá máa gbọ́ ọmọ mi ti ráńgbà kan tí wọ́n dẹ̀ sọ lórí Facebook. ẹ bàbá wo. bàbá Olúwa lọ ẹ mọ̀ pé rédíò wọn yẹn wọ́n máa ń ṣe lórí Facebook wọ́n ní wọ́n máa sọ pé ọmọ mi pé àwọn máa rán dé yunifásitì pé wọ́n adopt ẹ̀ tẹ́kọ̀ ọmọ yẹn ló bí 4 months lọ́dọ̀ wọn. lórúkọ ọmọ yẹn. Daniel Ọláwọlé. so gbàtà kan lọ ṣe birthday fọmọ yẹn. bí ọdún wo sẹ́yìn. I think 2023 August náà gbọmọ yẹn wọ́n dẹ̀ gbélẹ̀ ní December mo wá reach out to me mo lọ́rọ̀ kan tí mo fẹ́ sọ fún. tani. ìyẹn Rótìmí Daniel pé owó kéèsì báyìí ṣẹkẹtì ẹbẹ ni mo bá sọ. nígbà yẹn ó ti ń dárúkọ. ó ti ń dá àṣẹ mọ̀ pé gbogbo kíní ẹ̀ tẹ́ bá wo ó gbé fọ́tò bàbá wa. kí ló sọ nígbà bí nǹkan tó ń bá wọn drag nígbà yẹn. bẹ́ẹ̀ máa ṣẹ́ẹ̀kì ẹ̀ lẹ́yìn náà bá ṣẹ́ẹ̀kì ẹ̀ before my own case. now tó mo wá sọ even wọn lápẹ́ mo rí fọ́tò wọn bẹ̀rẹ̀ yẹ kí n sọ̀rọ̀ bàbá. mo ní ọmọ mi mo ní bàbá gbà pé wọ́n sọ pé wọ́n máa rán dé yunifásitì pé wọ́n dẹ̀ filẹ̀ pé ọ̀rọ̀ yẹn dẹ̀ sì wà lórí social media tó ń go viral táwọn yòórù pọ̀ mọ́ yẹn pé bàbá ń sanwó school ẹ̀ pé wọ́n ọ̀dẹ̀ san wọ́n á send àwọn evidence rédíò kìíní wọn ṣáà tún ti sọ ìgbà yẹn bọ̀bọ̀ yẹn sì ń bá wọn ṣiṣẹ́ Délé Adéyanjú Àgbàmá so kó tó di pé ó resign. so ìgbà tí wọ́n dẹ̀ fi gbọ́mọ yẹn lẹ̀ èmi àti ìyá ọmọ yẹn a lọ ṣe birthday 7 years fọmọ ni tí Awíkonko ń sìn ìgbà tí mo wá sọ ẹ wá ní òkè ó ní kí n má wọrí ó ní òun máa gbé mi pé ibùsọ̀ gbé mi ni aṣá sọ̀rọ̀ ẹ lórí ibẹ̀ ṣá. ó gbé yín bí báwo. ó gbé mi sí nígbà tó ń ṣe live mo wá pè mí wọlé àbí Facebook. ní TikTok ni ó wá pè mí wọlé pé mo máa pè mo wá sọ̀rọ̀ tí mo sọ yẹn náà pé bàbá yìí kí bàbá Olúwa lọ ra machine fún mi ṣẹgẹtì ẹ bẹ́ẹ̀. pé ó rà fún yín. ó ra machine fún yín. bẹ́ẹ̀ ni Bajaj tó ti rí bẹ́ẹ̀ gbàtí mo wá sọ pé kí bàbá yẹn ra Bajaj. ẹni kí wọ́n rà fún yín. no wọ́n rà fún mi ni wọ́n rà fún mi torí gbà yẹn mo sọ fún wọn pé ọwọ́ ẹ̀ ó ti ṣẹ́ sínú àwọn SARS ní 2015 gbà tó ń kọ́ṣọ́ mi tó hàn kì so pé mi nílé gun machine wọ́n ṣàpàrà machine yẹn fún mi so èmi wá gbé fún yàn kó bá mi ṣiṣẹ́ wọ́n rà ní 530 bẹ́ẹ̀ gbà tó máa sọ lórí rédíò mo ṣe sọ fún wọn ní 730 so mo dẹ̀ pé 530 náà àwọn dẹ̀ pé 750 pé báwo ni wọ́n ṣe Ọlọ́run ṣe ń parọ́ kọ́ tí mo sọ fún gbà yẹn so ó ṣàwá ní ọ̀rọ̀ yẹn náà la máa sọ ó ní bẹ́ẹ̀ kò yẹ kí n sọ pé wọ́n ra machine yẹn fún mi pé mo ní máa sọ mo ní because gbogbo ẹ̀ náà ló wà lórí kíní kí n má lọ dàbí onírọ́ so ìyẹn ni mo sọ fún tí mo fi mọ Awíkonko. tẹ́ fi mọ Awíkonko. bẹ́ẹ̀ni. ok ẹ̀mí ẹ̀yin fúnra ilé pè mí tẹ́ sọ wípé ẹ ní àwọn kankan tẹ́ fẹ́ ṣàlàyé pé ẹ̀yin ni ó lọ ṣe interview ní ọ̀dọ̀ ìyàwó Prophet Olúwalọ pé ohun tá à ń gbọ́ ní abẹ́lẹ̀ yẹn pé ẹ̀yin ni pẹ́yìn àti obìnrin kan lẹ́jọ́ wà ń bẹ̀. ok báwo lẹ ṣe lọ síbẹ̀ báwo lẹ ṣe débẹ̀ ta ló ràn yín lọ bẹ̀. ṣẹ́rí ìgbà tí màá ti Awíkonko ti wá múra lórí kéèsì bàbá Olúwalọ yẹn ẹ mọ̀ àwọn kóòtù ní tí n bá ti fẹ́ wá wo ọmọ mi wọ́n ní kí n lọ wo ní orphanage kí n ra nǹkan fún kí n lọ wo kán lè mọ̀ pé mo tó bàbá ṣe tó wá fún mi 15,000 kí n lọ fi wo that was the first and then second time mo kàn dédé kó send 20,000 sí mi kò lè ṣẹlẹ̀ rí yẹn Awíkonko without anything pé bóyá mo. báwo ló ṣe màkáǹtì yín. ìjọ tó send 15,000 tí mo ló ní kí n lọ fi wo ọmọ mi ló ti lákàntì mi lọ́wọ́ ó kàn ní òun ti fún ní 20,000 mi wá mọ̀ pé ọgbọ́n àrékérekè ní láti rán mi níṣẹ́ ẹdí tòrútòrú torí iṣẹ́ tó rán mi ẹdí tòrútòrú ni lórí kí n sọ bẹ́ẹ̀ ni wípé ojú mi ó ti wọ̀n jù lórí social media àga lórí ọ̀rọ̀ bàbá ó wá tún rán mi lọ sílùú bàbá ṣẹ́gẹ́tì ẹ̀ bẹ́ẹ̀ yẹn pé kí n lọ bàbá lọ ìjó àti fàkì ló rán mi lọ. lẹ́kìtì. lẹ́kìtì state so ẹ mọ̀ wá ní tí mo kó máa bá mi rán ọmọ mi ní school tó ti bá dẹ̀ tún dé náà pé tí bá ti fẹ́ lọ ọmọ mi kó máa fún mi ní owó kó dẹ̀ máa compensate mi ṣe mọ̀ pé mi ní kúrò ẹni tó bá ń sọ́fà tó need assistance àgbà mi iṣẹ́ tí ò yẹ kó jẹ́ àlọ́jẹ́ òun ló mú mi lọ jíṣẹ́ yẹn fún torí èmi gan mọ̀ pé nǹkan tí mo lọ fún yẹn is at risk now. lọ́nà wo ló wà at risk. nǹkan tó fi wà at risk ni pé ṣe mọ̀ ìwọ tí ẹ pé o ti ń ṣe program yẹn according to July 2017 o ti láwọn fans o ti láwọn èèyàn èmi tó ṣe mọ̀ tí o ti ju 2 months ṣé o ti pé 2 months àti 2 months mi ṣe understand o dẹ̀ láwọn fans ní Nàìjíríà èmi ló wá dédé pé tó rán olùṣẹ́ yẹn obìnrin kejì tó rán ní kájọ lọ ìyẹn ló ń lọ́pàá mo ti send photo ẹ̀ sí yín mi wàá mọ̀ bọ́ lọ́pàá ni ṣé o ti yẹ yín bẹ́ẹ̀ yẹn. kí lorúkọ ẹ. Bùnmi ó wà lórí kíní omi ìlú tí mọ́ Bùnmi Ìbítóyè kíní kan so àwa jọ lọ ó lóun according to him ó send ìjọ kẹta tó send 20,000 sí ló wá pè nípa àwọn fẹ́ ràn mí iṣẹ́ tani iṣẹ́ yẹn Awíkonko tó lè fún mi 20,000 ní kí n fi support yẹ kẹ́nìtì ó wá sọ fún mi wípé èló ló máa gbé mi láti Ìkòròdú dé Ìbàdàn GoCom torí ẹni yẹn wà ní Ìbàdàn so tí wàá fẹ́ yẹn ní owó mọ́tò àti everything tá a fẹ́ lọ ṣe lọ́hùn wá sẹ́ndì wọ́n á sọ fún pé tìbí 13 ó ṣáà sẹ́ndì kíní sí mi ó sẹ́ndì 20,000 ó ní at least máa jẹ máa ní pocket money
ok mo wá lọ bẹ́ẹ̀ ni adẹ lọ bẹ́ẹ̀ tìgbà tí màá yẹn máa sọ lórí kí ni ó lóun fún mi lówó yẹn as pocket money ṣé owó tèmi tí mo fẹ́ lọ bá ẹ ṣiṣẹ́ níbì kan tó ní kí n lọ bẹ́yàn kan Ìbàdàn so owó tèmi ni màá fi wọ mọ́tò lọ sí Ìbàdàn wàhálà sígbà tó máa sọ lánàá oníṣẹ́ ló ń kọ́ fún mi pocket money bóun ti fẹ́ nìyẹn lówó mọ́tò ìyẹn ló máa wá so ìgbà tí a wá dé Ìfàkì tí mo rẹ́ ni ìta dé Ìfàkì a wá dé bẹ́ẹ̀ ìgbà tá a kọ́kọ́ dé bẹ́ẹ̀ ó ṣáà ti pè wá ní àtiwá bẹ́ẹ̀ àti ń báyà sọ̀rọ̀ lọ́wọ́ bàbá báyà ìyá ọkọ̀ gbé wa lọ sọ́dọ̀ gbàdádọ̀ Major General ló fi yín àdírẹ́sì síbẹ̀ èmi dẹ̀ believe pé Major General táwọn kókó fi yín àdírẹ́sì yẹn it's like ó fi ń bring panic sí mind àwọn èèyàn bàbá yẹn wá debunk orúkọ yẹn kó tó sign ó ní òun ò ń ṣe Major General. kí ló sign. ìwé kíní yẹn gan mi ti send ẹ̀ sí yẹn àbí lẹ́tà tí ó lóun fẹ́ fi sue bàbá Olúwalọ. pé kíni. pé mi lè ka details yẹn pé lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó tí n bá ti send ẹ̀ sí yẹn àbí kí n mú kí n kà. ẹ má wọrẹ. now ó wá sọ pé ìyẹn ni òun fẹ́ fi ṣe kíní ní ká mú wọn ká fọgbọ́n mú wọn kán sign yẹn. so ó ní kẹ́ fi ọgbọ́n mú. ká fọgbọ́n mú bàbá àti ìyàwó pé kí wọ́n lè sign ìwé yẹn àwa la ti gbọ́ ṣẹ́rí bí tá a ti ń ṣe ti bàbá lọ́wọ́ sà ni ó ti wá sẹ́ndì kíní sí mi voice note ó yá kí n gbé jáde kí n play ó ní ká jẹ́ kí ká make sure pé kí ìyá yẹn ká sọ fún pé kó pariwo ó wá sáré kọ́ọ̀tì rẹ̀ pé kó pariwo ṣé o ti yẹn ó wá sáré kọ́ọ̀tì ó wá ní ká jẹ́ kó kígbe fọmọ Nàìjíríà pé kí wọ́n gbà wọn. wọ́n sọ pé àti ìta ó ní ká jẹ́ kó ó wá pè mí again ó wá ní ká ní kí ìyá kó máa sunkún bóyá ẹrí ibì kan tí ìyá yẹn ti ṣe bẹ́ẹ̀ tó fẹ́ sunkún ẹ mọ̀ gbàgbàlagbà ni kò ṣe ìgò ìbọn dédé fọ ìyá já ó ní ká jẹ́ kó mọ̀ pa ní kò fún ká fún ìyá lówó. ó ní kẹ́ fún ìyá lówó. wáyé tó ṣe ní kẹ́ fún ìyá lówó. ó ní kí ìyá lè sọ̀rọ̀ kó lè grant wa kó lè attend sí wa dáadáa. èló ló ní kẹ́ fún ìyá. 30,000 ni bet ẹni tí a jọ lọ ó kọ́ tiẹ̀ ó sọ di 20,000 later níjọ́ kejì tá a wá tún lọ interview màmá wa ní ẹ ṣe 20,000 mi àná o. ta ló ń sọ fún bẹ́ẹ̀. ó ń sọ fún wa so ẹni ọlọ́pàá obìnrin tó dẹ̀ bùnmi tó dẹ̀ tẹ̀lé wa lọ kò jẹ́ kémi mọ iye tó fún so later àgbàdo pé àti sọ̀rọ̀ jáde ó dẹ̀ mọ̀ pàbí kókó máa béèrè lọ́wọ́ mi ó wá sáré sọ pé ó ní ìyàwó yín tiẹ̀ kú 10,000 ó ti gbàgbé ni mo wá rẹ́rìn ibẹ̀ lèmi ti kọ́kọ́ ń fi yẹn sínú tá a ti kọ́kọ́ ní ìṣubọ̀ so àṣà interview yà bẹ́ẹ̀ Major tá a lọ sọ́dọ̀ Major sọ pé òun ti sọ fún wa wípé. Major yẹn ṣé àwọn kọ́ ni wọ́n sọ pé àwọn ni bàbá ìyàwó Olúwalọ. Major yẹn ni. bẹ́ẹ̀ tí ó dàbí pé inú àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó ń lọ káàkiri wọ́n sọ pé bóyá fámìlì wọn ni kì í ṣe bàbá gangan tó bí. ok gbàtà sọ́dọ̀ bàbá yẹn kí ni tẹ́ bá sọ. gbàtà sọ́dọ̀ bàbá ṣáà tiẹ̀ kọ́kọ́ ń wò pé ó kọ́kọ́ bínú sí màmá ìyẹn ìyá arúgbó ìyá etí tó ń sọ ìyá Ìjẹ̀ṣà ó kọ́kọ́ bínú sí pé ó ní láwọn kan ń bọ̀ ó ní ṣe bó sọ pé àti ṣọ́ọ̀ṣì náà ti ń bọ̀ ó ní ló tì mí dá ó ní ṣe bó ti sọ fọ́gbẹ́ni yẹn pé kó yọwọ́ òun lórí ẹwọ́ play kíní kan náà public tó ní tó play voice yẹn tí bàbá yẹn sọ pé kó má porúkọ sí mọ́ pé kó má pe àwọn ẹbí gangan bàbá ò sọ̀rọ̀ pé wọ́n ń wọ́ ọmọ bàbá ń sọ wípé ìyá ìyàwó anytime tó ń bá ń béèrè ọmọ bó sọ pé àlàáfíà ló wà. mo tiẹ̀ gbọ́ tí wọ́n ní Rótìmí pé mo ti gbowó lọ́wọ́ pásítọ̀ Adébóyè Oyèdépò àti pásítọ̀ Olúkọ̀yà kí n tó máa kọrin wọ́n ló ní Olúwalọ ti gbé dọ́là lé mi lọ́wọ́ ni mo ṣe ń kọrin tó ń fọ́ Rótìmí lórí gogogo kò yé ni pé mo kọjá akéwì tí fi mẹgàfóònù tọrọ owó tí ń ṣagbe èmi ò sí nínú akéwì yẹ̀yẹ́ tó lè máa fojú ìṣẹ́ wò ṣé bó tiẹ̀ ní wọn ò ní gbọ́ ohun mọ́ ni èmi ò sí nídìí àbòsí Rótìmí awíṣojo dandawi lọ bèrè lọ́wọ́ màmá pé ṣé mo fún màmá ní £1 ó tó bá mi sòótọ́ ìyà ò jẹ màmá ẹ̀yin lẹ̀ ń pariwo pé màmá ò rón jẹjẹ màmá tí mo rí kì í ṣe ní àbùkù ẹ̀yin lẹ̀ tún da bẹntiróòlù sáró mo délé màmá ní Fàkì Èkìtì mo rí láràǹbarà tí màmá ń gbé mo tiẹ̀ rò pé ilé ahéré ni màmá sùn ni lẹ́ni tí wọ́n ní orí nǹkan jẹ mo béèrè lọ́wọ́ màmá pé ta ló kọ́lé tí màmá ń gbé èsì ọ̀rọ̀ tó fún mi ó jọ mí lójú púpọ̀ ọ̀tọ̀ ni pé màmá Ìjẹ̀ṣà kò rọ́mọ rẹ̀ bá sọ̀rọ̀ tí ń ṣayẹ Olúwalọ ẹ̀yin ará ìlú wa ẹ lọ fọkàn balẹ̀ ìyẹn ń bọ̀ wá lójú láìpẹ́ láì jìnnà mo sì béèrè pé màmá kí ló fà sábàbí ẹ̀ màmá sọ díẹ̀ fún mi kí n tó máa lọ ẹ̀yin èèyàn wa nínú apá kejì orin ẹ̀rí tí mo gbé dé ẹ ó mọ húlẹ̀húlẹ̀ ṣé lóòótọ́ lẹ́bí aya Olúwalọ gbéṣẹ́ rán Rótìmí ni àbí Rótìmí ló fúnra rẹ̀ pẹ́ra rẹ̀ sọ̀rọ̀ tó ní mọ̀lẹ́bí aya Olúwalọ ló rán oníṣẹ́ àlàyé ń bọ̀ lẹ́nu màmá ẹ kú ojúlọ́nà ẹ̀rí ìṣẹ̀lẹ̀ Òjó Awógbèmí Máyégún akéwì Oòduà mo sọ yìí mo dúró ná apá kejì ń bọ̀ ọ̀rọ̀ ń bẹ nílẹ̀ ọkọ̀ sísọ wẹ́rẹ́wẹ́rẹ́ ni wọ́n mọ gbé wá sétí ìgbọ́ yín màmá ti bá wa sọ̀rọ̀ mò ń padà bọ̀ ẹ lọ subscribe sí Òjó Awógbèmí Kábíyèsí TV
lórí YouTube channel kẹ́lẹ́ mọ́ gbádùn àwọn orin ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè